tẹ ṣe wá constitute nuisance nílé ni ẹ ń ṣu ní ẹ ṣe olórí burúkú á ṣe èrè. wọ́n fi ìfẹ́ mọ̀kọ́ tó pè yàrá jẹ́ o tó bá ṣọ̀kù jẹ́ ẹ kó bó sálẹ̀ ń bẹ̀ kó wá bá wa jẹ́ ayé ọ̀la bàjẹ́ ni olórí burúkú aṣẹ́ ọgbẹ́ ọkọ̀ rẹ̀ ní sílẹ̀. ó kúrò London ó lọ́kọ̀ fẹ́ o tẹ̀lé ìyẹn sì ó fẹ́ yọ Ọláyínká mi lóhùn ẹ̀fẹ́ ó lè ní ọ̀dọ̀ kan jẹ́ ó lè aṣẹ́wó gbọ̀gbọ̀gbọ̀ aṣẹ́wó. ó lè ṣe aṣẹ́wó. ṣe rí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe rà àtò ìbí ní táì láti bá yín sọ̀rọ̀ ṣe ọ́n fún kí ló ń ṣe yín náà kí ló ń ṣe é pẹ̀lú ọmọlá màgbọ́n sàlẹ̀ kọjá ká máa lọ lé ló ti gbọ́jà máa lọ ó ṣe ọlá ni já máa lọ lé kí wọ́n tún tiẹ̀ ṣe tó nǹkan tó ti ń dùn ọ̀rọ̀ wa ọlọ́run mà ní bàjẹ́ kí ká ṣáà máa lọ lé já bọ́ sísàlẹ̀ kí mo rí lè wù. gbogbo wa ti lọ òkú òun ẹ̀jẹ̀ tiẹ̀ tó bá fẹ́ owó sọ súnlé ni máa fún ẹ lóko what else do you want? bẹ́ẹ̀ ṣeré ní. ó kọ́ bá wà síta yìí o. Ká gbà fọ́lọ́run ní ìsinmi, ká gbà fọ́lọ́run ní ìsinmi, bí a ti kọ ìrìn àjò ẹ̀dá ló máa rí, ká dára ẹ̀dá kò lábúyẹ, ká gbà fọ́lọ́run ní ìsinmi. Láìtàn kí ló dé, kí ló ṣe é, kí ló ń rò? níṣẹ́ ni Yinka ti fi mí sílẹ̀ ó wà lọ́bọ̀ ọmọ lórí burúkú kò bá kó tì í lé ó wá lé mi dànù olóhùn lè fẹ́ mi mọ́. But jóná nǹkan tó jẹ́ ìṣòro ẹ̀ gangan ni mi mọ̀ ṣé tó o bá fẹ́ Yinka o ò lè ṣoríire ni àbí tó o bá fẹ́ Yinka o ò lè lọ́kọ àbí o ti dàgbà jù. Look at yourself gbogbo owó tó nílé ayé ọ̀run lé ọkùnrin lórí at the end of the day ó sọ pé òun mọ̀ ṣe náà ni gbogbo wa sọ àǹtí sọ gbogbo ara lè sọ ṣé gbogbo wa lè wrong ni wò ṣé lè sọ pé ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta òṣìṣẹ́ kò yọ lára ẹ̀ bàbá náà ni gbogbo ẹ̀ ń já sí. Ṣadé ohun wò mí ràn ní òde sọ̀rọ̀. Bó ṣe wà yìí ó ti yá 90,000 naira lọ́wọ́ mi kò dá owó mi padà fún mi ṣé bó ṣe wà yìí mo fẹ́ bèrè owó mi lọ́wọ́ ẹ̀. Ọjọ́ wo ló di ẹni tó ń tọrọ owó kiri kò sí ibi tí ò ti lè yáwó sí ò lójú tì mọ́ àbí if kò lè yáwó lọ́wọ́ òkú tán má gbà ẹ̀ láyè. Anyway ẹ jà lọ let's go. No wonder. Ajá máa wọlé dẹkùn. Níbo láti jẹjẹ wẹ̀ yẹn tí ó kàn. Èmi náà sọ bẹ́ẹ̀. Mo ti mọ̀ pé ibi tó ní dọ̀tí ẹ̀ ti ṣiṣẹ́ náà. Ajá wọlé dẹkùn. Kí ló wá ṣe bíbá? Ṣé ó yá wèrè ni? Àbí kí ló ń pè ẹ́ gan-an? Ta ló gúnyán fún ẹ tó ní Tobi òṣòro? Kí irú ìwọ ọmọ dọ̀tí kó máa bá èmi ọmọ tó fowó tọ́jú tó fowó tọ́ kó máa bá mi du ọkọ. Èmi onídọ̀tí. Ayé ẹ̀ máa bàjẹ́ fún ọ̀rọ̀ tó sọ yẹn. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Èmi ló ń pè lónídọ̀tí. Tó bá ń ṣe tó wó. Kí ló Láyínká fẹ́ fi ẹ ṣe? Awítán, ó wọ pink, ó gbé wíìgì sórí. Àbí kí ló wọ̀? Kí ló kó sí? Olórí burúkú ni ẹ kò ní dáa fún ẹ fún nǹkan tó sọ. Fine, ó dàbí èrè àkànmọ́lẹ̀. Ó wá kó sí ṣú gẹ́gẹ́. Ó wá ń gbọ̀n ṣọ́ọ̀pù tèmi. Ó wá fẹ́ bú èmi. Kò ní yẹ fún nǹkan tó ń sọ yìí. Èmi, owó mà ní. Tí ò bá sí towó, ìwọ fáìn. Owó mà ló tún ẹ ṣe. Tó bá ń ṣe towó ní ìmọ̀ bó ṣe máa rí. Ó dàbí èrè gidi. Ó dàbí ẹlẹ́dẹ̀. Ọmọ èrè tó máa fi ń dolé. Ẹlẹ́dẹ̀ tó wọ ṣú. Ìwọ fẹ̀rẹ̀ máa ń ti kẹ́lẹ́dẹ̀. Mo wà sọ pé owó ni Ọláyínká rí lára if not. Jẹ́ wá ń wọ̀n rẹ̀. Má jẹ́ kí n rí ìwọ àti Ọláyínká pọ̀ mọ́. Sórí ìwọ, ó dàbí pé ẹnu tiẹ̀ mú dáadáa. Ó dàbí ẹni pé kọ́ ẹnu tèmi mú, ó tún mú jabẹ lọ.
wọ́n fi àǹkárá jó èmi lẹ́nu kékeré léèsì náà fi jó mi lẹ́nu ó lè sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ má sọ tèmi padà má sọ̀rọ̀ sí ara ẹ̀ akọ má sọ̀rọ̀ sí ẹ tó bá rí Ọláyínká àbíkẹ́lẹ́ tí ì pé gan wọ́n má sá kàbàkàbà fún ni ó já wèrè ni ó ṣí ẹ̀rẹ́ ni ọkọ̀ jábọ̀ rẹ̀ ń jábọ̀ látàrọ̀ ẹni rẹ̀ ó já wèrè ni kí sí ẹni gan-an kí ló kó sí gan-an ẹ máa gbà mí. mo wá sọ fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó ló dàbí pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ ras èmi ò dẹ̀ ń bá wọn onídọ̀tí dòwò pọ̀ ṣé ó ti yé yín ṣé ó ní tí bá máa ti ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mọ́lé àwọn ẹbí máa wá yín tì ní. wẹ́wẹ́wẹ́ gbẹ́ lò sí náà kí ló ti ẹ̀ ń ṣí ẹ gan-an ọkọ̀ ń jábọ̀ òdẹ rẹ nìyẹn ò ń ṣí èrè ni. jọ torí ọlọ́wọ́ òkó ìbò ẹ̀jẹ̀ o àwọn ọmọ tí mo rán sí ẹ jọ torí ọlọ́ ẹgbà wa. àwọn ìṣọmọ estate o àwọn kì í ṣọmọ get inside ọmọ get outside làwa o ọmọ ẹgbẹ́ gọ́tà làwa àwa yìí máa sọ̀rọ̀ sí a máa sọ̀rọ̀ dànù a máa fọ̀rọ̀ bá yí ẹ jẹ́. ó dà pé o mọ bó ṣe rí ṣá tó bá mọ bó ṣe rí tó wó rẹ dáadáa wàá wọlé wà ló máa ké ìwọ tó kú rì ó tún áwí tó wá kó sí iṣu gẹ̀gẹ̀ ó wá ń bọ̀ bíbà ó dàbí iṣu. ṣé ewúra. iwájú kò ní ẹ̀yìn kò sí ń gbẹ. but ẹ dúró ẹ̀yin ọ̀rẹ́ mi ká má parọ́ fúnra wa ní tilẹ̀ tọ́lọ́ obìnrin dáa. ó ti dáa jù. ó dáa pọ̀ béèyàn bá rí nǹkan tó dáa kéèyàn sọ pé èèyàn rí nǹkan tó dáa ṣé wọ́n dáa ni. wọ́n lọ kó sí black. ó sún mi. àwọn làwọn wọ pink. pink girl. ẹ bu àǹtí ẹ̀jẹ̀ yẹn sọ. ayé máa bàjẹ́ tó bá ṣe tó owó ṣé lè yí fáyì. ìgbà tó lórí fún ẹ. kọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ wá kọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ wá. ok ó ti tó lọ́pọ̀ nǹkan. ẹ ń bọ́dá kúnlé ìjọ ń torí ọlọ́run ẹ bá mi bá Yínká sọ̀rọ̀ ẹ bá mi bẹ́ẹ̀ ní ìmọ̀ kan tí mo ṣe fún ó kàn àbọ̀dì mi ni ẹ má wò mí ní ìràn báyìí kí àyè jẹ mí gbé ẹjọ́ ń torí ọlọ́run ẹ ṣàánú mi. àti ìtumọ̀ ẹ ti kókó dìde ẹ dìde mọ́ dúdú tí mi ládùúgbò ẹ kókó dìde mẹ́jọ dìde náà. ṣé rí èmi náà ń gbìyànjú ṣé mo pé ẹ̀gbọ́n mi ni wọ́n jẹ́ ó dẹ̀ ní ojú ọ̀rọ̀ tí mo lè bá wọn sọ àti pàápàá àwọn ni wọ́n ń gbọ́ bùkátà lórí mi ṣé mo pé a ti jìyà púpọ̀ gan tẹ́yìn náà dẹ̀ mọ̀ kò dé sẹ́ni tó wùn láti jìyà òun ló yẹ kí n feel wípé ẹ̀gbọ́n mi ṣe take decision tí wọ́n take. Bàrákúnlé tí má gbọ́ yín yé dáadáa ó dàbí pé ẹ̀yin gan ti fẹ́ máa fara mọ́ ìgbésẹ̀ tí ẹ̀gbọ́n yín ń gbé o. Laitan not really gbogbo effort ń lóyìn àti bọ́dà mi ni mo rí mo dẹ̀ really appreciate yín gan ṣùgbọ́n ṣáṣẹ́ mọ̀ pé ọ̀rọ̀ marriage láyé life contract ni mo dẹ̀ ní láti wà extraordinary careful kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé. Laitan mo feel pains then go through but kò sí nǹkan tí mo lè ṣe sí àmọ́ mo àgbàdàdúrà fún yín pé ọlọ́run á pèsè ọkọ alábìbáríkà fún yín láìpẹ́ láì jìnnà tó máa ṣẹ́gun àdàbúrò fún yín lágbára ọlọ́run. lọ́rọ̀ kan sí mi ò lè fẹ́ gbọ́n yín lẹ́sọ̀ yẹn. ó fẹ́ jọ bẹ́ẹ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀. kódà ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ o. ó dàbọ̀. ó jẹ́ tètè wọkọ̀ tiẹ̀ lọ síwájú kọjọ́ tó lọ lórí tó bí àwa ṣe wáyé level ti change ẹ̀gbọ́n mi ò dẹ̀rẹ̀ dé àti bólú ṣì dìwọ̀ pọ̀ lọ́wọ́ tá a wáyé. Hi darling. Sure, okay. Watch me. Kí ló ṣẹlẹ̀? Because today is the most happiest day of my life. Baby, kí ló ṣẹlẹ̀? Yes, now. Tell me, kí ló ṣẹlẹ̀? Tell me now, kí ló ṣẹlẹ̀? You know I'm from the hospital. Yeah, kí ló wá ṣẹlẹ̀? And the doctor Says what? I'm 7 weeks pregnant. Oh God, yeah, great! Baby, you're pregnant? Yeah. Oh my darling, I love this. Oh, baby, can I hear your voice? Now, sweetie, now listen. O ti lóyún, yeah. Gbogbo wàhálà pé èmi mo fẹ́ fọ toilet mi fúnra mi, èmi máa dáná nǹkan. Now I can do all the cooking. Really? Yes. So you have to take it easy because we have to keep this darling and be happy about it.
Come on, darling. This calls for celebration. I love you. Love you too. Let me get a drink for you, baby. Yeah. Oh, welcome, honey. Hi, darling. How was your trip? Oh, not bad. You're so fat. Well, Already, but I'm going to follow. Should we propose I have Polure gidigidi gan? Ọlọ́run dẹ̀ ṣe èmi ni wọ́n fún. Yeah, thank God. Àwọn tí wọ́n fún sweet tó bá rí bó ṣe ń lérí. But ọ̀pọ̀ ẹni follow wọ́n desperate. Let's get someone that is some of our boys and everybody are happy. Ó dá mi lójú pé láìpẹ́ láì jìnnà we'll be going there to start the job and nǹkan wọnú ara wọn. Ṣé mo pé bó ṣe dé ń sìn àti rẹ̀ gan. You understand? And we need to prepare dining for him. So let's go there. Thank you, darling. Your favorite. Oh, great. Okay. Wow. Yeah, thank you. Traffic is terrible. That's Nigeria for you. Oh. Really? Oh. That's okay. Okay. So, 1 minute. All right. I'm coming. Sorry, Jay. Baby, are you okay? What's wrong with you now? You have to Mommy. See. Look at me now, Mommy. Sorry. Ta ló kú? Ṣé ẹ ti gbọ́ ni pé kí ni bọ̀dá Yinka boyfriend yín. Yinka tèmi kí ló ṣe? Wọ́n ti kú. Yinka kú. Bí mo ṣe ń bọ̀ nsìn ni mò ń gbọ́ pé wọ́n ní wọ́n ń jẹun lọ́wọ́ wọ́n dẹ̀ rush wọn lọ sí hospital. In fact kó tó dé hospital wọ́n ní wọ́n ti dákẹ́. Yinka kú. Àǹtí ẹjọ́ ẹ ṣí nǹkan tẹ́ ẹ sọ ẹ̀. Ṣé mi ò wá mọ bọ̀dá Yinka ni? Ṣé bí mo máa ń rí wọn dáadáa ní ṣọ́ọ̀bù yín tí n bá gbàṣọ wá? Ọ̀rẹ́ mi ní sùúrù. Wọ́n ti pa. Jẹ́ àtẹ̀sí débẹ̀ confam. Wọ́n ti pa mọ́ sọ bẹ́ẹ̀. Èmi ti dá. Ṣé ẹ ti gbọ́ ni? Tí débẹ̀ náà ó lè máa fà. Tèmi ti dá. Àjálù irú èyí ti pọ̀ jù wàhálà wọlé wẹ́rẹ́ gbani.
ìkóró Yinka ni mo wá jìyà àwọn méjèèjì ló fà èmi ní ìgbà tí Yinka lọ sún èmi máa lọ rí ìpọlọpọ burúkú ìwà wọn mi nígbà tó yẹ kí n máa kórè èkó mi àwọn burúkú ìwà dé owó agbá mi lọ́kọ̀ ọlọ́run àgbà ti ẹjú sí mo kàn jìyà lásán ni ó ti pa mí Yinka àti bí ẹgbẹ́ mo wáyé àsọ́bà tó kàn wá jíjẹ́ mo ní fíà mi yóò lẹ́yìn bá mi mọ̀ ní sílẹ̀. Kúnlé owó mi níta lélẹ́yìí. Ìyàwó bọ̀dá mi tó fẹ́ tẹ́lẹ̀ kan tó fẹ́ àwọn ni. Ọlẹ́bìnrin àzúrò lẹ́jọ́ máa ní o wọ́n kọ́ndíṣọ̀n tó wà o má jẹ́ pọ̀ fọ́nà méjì o. Àti láìtọ́ mo fẹ́ kẹ́ ṣe sùúrù o kò sí bí kú bọ̀dá mi ṣe lè dùn yín tó máa dùn yín jù mí lọ èmi kankan ló ń dùn jù tó yẹ gbọ́n kan ṣoṣo tí mo nílò kú ẹ̀ jọ ẹ má sunkún mọ́. Arábìnrin ojú mi sùúrù ló máa ṣe o kò sẹ́ni tó gbàdúrà kóró ilé ìṣẹ̀lẹ̀ sí ìdílé wọn àtiwọ́ àtòun a máa jọ ọ̀rọ̀ yín ni kò sẹ́ni tó gbàdúrà kẹ́bí òun kan kú ṣó ti yé. wọ́n lè wá gbà mí. ayé mi o iná ni lẹ́yìn o. Ọlọ́run ọba nìkan òun ló lè ṣàkóyọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Àlá ni. Ndúrà aláwo nìyẹn. Báwo ló ṣe lálàá náà? Mo lára pé Ṣadé ni mo kọ̀rẹ́ nìkan tó fẹ́ fún mi lọ́rùn pa ṣùgbọ́n ó kù díẹ̀ kó pa mí báyìí ni mo lajú sáyé. Ó lálàá pé èèyàn fẹ́ fún ẹ lọ́rùn pa. Fẹ́ fún mi lọ́rùn pa ni. Aláburúkú nìyẹn ló tọ́. Aláburúkú ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò tiẹ̀ lẹ̀ mí lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ náà máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. Àmín o kọ́lọ́ máa ṣọ́ wa ni o. Ọláìtàn má máa fi òun ṣe rẹ̀ léṣe sí wa lọ́rùn. Ẹkún tó máa sun inú àti tó ó mà tó gẹ̀ láti joy tí Yinka ti kú. Kí ló dé? Ṣó fẹ́ para ẹni? Ó ní láti move on pẹ̀lú láìfẹ́ náà. O ò lè torí pé ọkùnrin kan kú ìgbésí ayé ẹ̀ sìn kó jẹ́ kí ìgbésí ayé ẹ̀ kó pin. Fáìn gbogbo alámọ̀ ìgbé ikú Yinka dùn. Ẹni tó bá sọ wípé kò dùn kó náà kó mú tiẹ̀ kó lù pa. Ó dùn ẹ̀ gbogbo alámọ̀. Ṣùgbọ́n o ní láti mọ́kùn náà ó ṣáà lè tẹ̀lé lọ jọ torí Ọlọ́run eléyìí tó ṣe ló ti tó kẹ́ jọ torí Ọlọ́run ló fẹ́ kó ṣe ọ ṣó ti gbọ́. Ọláìtàn jẹ́ kí mi sọ kókó fún ẹ ẹni tó kú ti kú tiẹ̀ ẹni tó kú tiẹ̀ ti gbé ó máa tóṣù mẹ́ta sí tí gbogbo yẹn ti kú láyé o kò wà nínú ilé o ò jáde ó dáná má ṣe bẹ́ẹ̀ léṣe ẹ́. Gbogbo iṣẹ́ tí wọ́n ṣe máa kówó ẹ̀ lọ fún un. Nínú ẹ̀wò mi, gbogbo effort mi, Yinka ni mo lò fún un. Ọmọ kan lórí gbogbo kankan wà fún un lówó ẹ̀. Kó gbà Yinka mọ́ mi lọ́wọ́. Kí ni mo ṣe? Ti ẹ̀gbọ́n pé wọ́n ní pé gẹ́gẹ́ náà ni wọ́n lóyún sí i. Tó dẹ̀ ṣe wà yẹn kò ní bímọ yẹn láyé yìí. Ó máa yáwó kéèyàn ayé ẹ̀ ní lágbára Ọlọ́run. Wo ọ̀rẹ́ mi má ṣe pé jù ìwọ̀nba ètò ránṣẹ́ yẹn náà àràárọ̀ mọ́ lọ́la àwọn tó nílẹ̀ ó tiẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni ó máa yàwé kẹ́yìn ayé ẹ̀ ṣùgbọ́n tuntun ọ̀dọ́ mo fẹ́ kó mọ̀rọ̀ tiẹ̀ yẹn mo fẹ́ kó pátì sẹ́gun ọ̀rọ̀ gbésí ayé tiẹ̀ gógó ni mo fẹ́ kó ṣe kókó sí ẹ̀ ń sè wo bí wọn náà ṣe ó ò lè lọ́ṣọ gidi sọ́run ó ò lè jẹun gidi sínú ara ẹ̀ ọmọdé ara ẹ̀ kí ló tí ì fara ẹ̀ ṣe kí ló tí ì ṣe láyé tó wà ìwọ tó jẹ́ pé o ṣe bẹ̀rẹ̀ sí ṣègbésí ayé ẹ̀ ni wo bó ṣe rí wo bó ṣe sọ̀rọ̀ ẹ̀dá o ti wá di rádaràda o ti di jàtìjàtì o tiẹ̀ ṣe rí mọ́ láti bí oṣù méjì ń sìn o wá sí ṣọ́ọ̀bù gbogbo àwọn kọ́sítọ́mà yẹn pátápátá ojoojúmọ́ ló ń béèrè ẹ wọ́n tiẹ̀ ti fẹ́ẹ̀ lọ tán gan àwọn ìwọ̀nba tó ń bá wa gan rí gbà ó àárí kọ̀ọ̀kan gbà wọ́n gbogbo ẹ̀ kàn dry ni tó tún lọ lọ́hùn náà gbàgbé Yínká kò dé move on pẹ̀lú láìpẹ́ ṣó ti gbọ́.
fọ́tò tó tiẹ̀ mú kiri gan ti tó wàá dẹ̀ máa wá fọ́tò ẹ̀ máa yà ní gbogbo gbà bí àti ẹ̀sìn máa kó gbogbo fọ́tò Yínká tó wà nílé a máa lọ kó dànù ọ̀rẹ́ mi ò ṣì yọ̀ǹgò ó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ ni owó ò tí ì ṣe nǹkan kan láyé yàn gbogbo òjò tó lọ́rọ̀ ṣé mo fẹ́ kó tún àṣe kó gbàgbé Yínká kó jáde síta padà ọlọ́kọ gidi tó máa pẹ́ náà. ọkùnrin mi lè wà tó lè dàbí Yínká iye tí ẹ̀rọ ọkùnrin mi ò lè fẹ́ ọkùnrin mi lè fẹ́ ọkùnrin mi mọ́. Laitan má rò rẹ̀ pin wàá rí ọkọ gidi tó máa fẹ́ ẹ tó máa tọ́jú ẹ wàá dẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nílé ayé yìí má rò rẹ̀ pin wo ó máa pé oṣù 2 lọ́sẹ̀ tó ń bọ̀ láì ṣe opó má fi ronú ṣe rẹ léṣe náà. àbí ọkọ yìí ò tí ì bá gbọ́ tèmi torí mi lọ. Laitan tí ẹ̀wọ́ láti wà náà. òun bá ń jẹun Túndé ìyàwó mi pẹ̀lẹ́ báwo ni pẹ̀lẹ́ ẹ kú kóra. ọlọ́run á sì láti ọ̀rọ̀ àfíà kúndé ni wàá pè mí ó lè sọ pé òun padà sílùú òyìnbó ṣàánú mi kí ló dé ṣáàṣẹ ẹ ni ṣáàtọ́jú ẹ tó ni ṣé kúndé ló ṣe ẹ ni tí kúndé bá ṣe sọ fún mi màá bá wí fún ẹ ṣé orí gbogbo àgbékànlé bàbá ṣe wà orí òwò nǹkan tí mò ń wò yìí oyún inú ẹ̀ yìí ó ní ọkàn mi ṣe balẹ̀. níta fẹ́ fi rọ́pò Ọláyínká nìyí wọ́n ní mo rí tínú mi fi ń tọ́kọ́ mi fi balẹ̀ ipò Ọláyínká mi ò kákùn. ọlọ́run ní bẹ́ẹ̀ láyọ̀ jẹ́ jọ nítorí ọlọ́run fọlọ́run bá bẹ́ ìyàwó mi jọ ṣàánú jọ. ẹ wo ma bó ṣe bá yín sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ẹ wo bàbá ọkọ mi ṣe bí mi àti ti sọ̀rọ̀ yẹn àti yanjú ẹ̀ nulẹ̀ ẹ wo ìyá ọkọ mi ẹ jọ torí ọlọ́run kò sí nǹkan kan tí mo lè ṣe sí o torí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí dáàdi mi ti book flight mi kí n máa bọ̀ wá sí abroad ẹ wò ta ni mò ń dúró tì nù lé Ọláyínká tí mo bá dé bíbá ẹ ló ti kú yìí gbogbo owó tí mo dẹ̀ kó aláta abroad náà kò sí ètò ṣẹ̀yìn ẹ̀yìn náà gbogbo ẹ̀ náà ló ti tán yìí ẹ ṣe ń bàbá tó tún wà lọ́wọ́ máa tún máa pẹpẹ sí o ẹ wá máa tún máa send owó mi fún mi tọmọ náà bá wálé ayé kí ló máa jẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí n máa lọ o. àǹtí ṣe ń pè lórí ọ̀rọ̀ tí mo ṣe ń sọ iná mo ṣe wà òun ló tún mú mi lọ pé àǹtí gẹ́gẹ́ bí àgbàlagbà wọ́n aṣọ pé àwọn bá yín sọ̀rọ̀ ju bí èmi ṣe lè bá yín sọ̀rọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín ṣé mo pé mi àtẹ̀gbọ́n mi àjọ méjì náà lọ láti ìgbà tí mo dé ti pàdánù ẹ̀gbọ́n mi sí mo ti ní èrò pé ọmọ inú ìkọ̀kan ní last hope wa onímọ̀ fi ṣe kejì mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi nígbà tí a bá sọ pé ẹ̀gbọ́n mi ló ń sìn kí lè rè mí ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó wọ́n yẹn jẹ́ kí tiẹ̀ fojú rọ ọmọ mi bó tiẹ̀ yọ ọkùnrin bójú obìnrin ẹjọ́ tó náà tí mo bẹ̀ yẹn jọ ṣé mo lè wá ṣe ìlérí fún yín pé àtìgbà tó ọmọ ìwà lóyún àtìgbà tó bá dé ayé mo promise pé máa ṣe ojú máa ṣe yẹn gbọ́n mi ò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan Ọlọ́run gbogbo owó tó mẹ́ máa jẹ́ lágbára Ọlọ́run máa pèsè Ọlọ́run á ṣe fún mi ẹjọ́. ìyàwó mi jọ nítorí Ọlọ́run gbogbo agbára tí mi gan bá láti sà fún ẹ mo rẹ́dì láti ṣe jọ torí Ọlọ́run ṣùgbọ́n ó ti gbà mí nígbà òjò jẹ́ kí mi lẹ́gbẹ̀ẹ́ nígbà ẹ̀rùn jọ torí Ọlọ́run ṣàánú mi ayọ̀ mi ní eléyìí má gbé lọ má sọ dìbà mi jẹ́ mọ́ mi lọ́wọ́ jọ. ẹ̀wọ̀n ẹ má ṣe báyìí fún mi ẹ jẹ́ kí n máa lọ ilé wọn. má lọ ìyàwó mi jọ. Ọláyínká òjò sọ báyìí o èmi àti òjò sọ báyìí Ọláyínká. ẹ̀yà mi má lọ jọ. Ọláyínká ò sọ pé wàá ṣe báyìí fún mi o. ikú bá ń tó dáa jẹ́ Ọlọ́run ọba nìkan òun ló lè ṣàkóyọ. lágbẹ̀rún mọ́kúnbẹ̀ ọlẹ́ ọ̀kan tó wọ́n náà. wọ́n kọ́ máa bá olè ní ẹ̀. mo ti jẹ ọkàn pẹ̀lú mo ní méjì. wọ́n ní wọ́n gbìn àwọn mo jẹ àwọn ojú àbẹ̀ wà. wà àjẹnù ní ẹni kí ló jẹ́ náà. ẹ ló jáde wá ṣé mo rí ìwà tó dé ni. ẹ wà ní ìwà tó dì ni mo jẹ ìwà tó dì. tó gbọ́ rẹ̀ onírẹ̀ ló ń jà bẹ́ wà oṣù tó ń dùn wá ni. o lè jọ lẹ́yìn méjèèjì ìwọ́gun àtẹnu. ẹ wá dákẹ́ stop ẹ kọ́tọ́ yóò tó bá yín lóúnjẹ pọ̀ lélẹ̀ máa dàbí kí n ní ìgbéraga ni. bàbá olówó. mi ò láìkí máa jàjẹ́ pọ̀ cheating àwọn àmì. àtẹnu yẹn àtẹnu yẹn. àtẹnu yẹn. ọ̀gbẹ́ni má ṣòfin fa mi láìkẹ́ o.
Má lọ bẹ̀rẹ̀ dábò sí fún àdé. Jẹ́ kí mi jẹun mu. Ibi tí gbọ́ kí mo jẹun sùn lánàá náà. Òun ni yé òun náà mi náà. Ẹ sọ pé ìkọ́ yé mi náà. Sọjí kí ló ṣe ẹ́? Sọjí wo farabalẹ̀ kí ló ṣe ẹ́ náà ọ̀gbẹ́ni? Sọjí stop now má jaja stop. Sọjí. Sọjí ti kú. Sọjí ṣe máa kú. Sọjí ò lè kú. Sọjí. John. Sọjí ti kú. Sọjí no. Sọjí. Wo ọmọ kan ṣe o tó wáyé pé torí ẹran tí mo sọ fún oúnjẹ lẹ́ẹ̀kan máa wọ̀ ní wájú ọgbẹ́ máa túra mi fún mọ́kẹ́ mo lówó. Sọjí dìde. Sọjí no má ṣe lè fún wa. Sọjí dìde. Sọjí má ṣe lè. Sọjí kú. John. Sọjí ó kò kú bàbá mi jì. Sọjí dìde náà wá àwọn ọ̀rẹ́ ti dìde àjọ wájú ọgbẹ̀rún ẹ̀mí ìjẹun wájú ọgbẹ̀rún ẹ̀ Sọjí wájú ẹ̀rọ ẹ̀ Sọjí. ọmọdé bá pẹran àdàjẹ ọjọ́ tó bá pàrọ̀ gidigba àgbéká ṣòrí tó bá ti gé ibi bọ́ọ̀sì tìyẹn tán wàá make sure pé o fi dáàtì sí ibi àyà yẹn so that a lè fẹ́ má lè yọ ṣéèpù yẹn jáde. ọlá ìtọ́ra ọ̀hún ẹ á máa gbọ́ sínú ọ̀sán eléyìí tó déjúmọ́ létí tó bá jẹ́ pé wà ṣọ́ọ̀bù tí mi ò ní nígbà tí máa dààmú wá bí wà á ti bá mi ṣe ẹni ò tí bá ti ṣe tán máa mú wá hàn ẹ́ lé tó bá ṣe bí wàá ṣe sí wàá rí. Yẹmi ṣe bí mi àti ẹ̀ ṣe bí ṣọ́ọ̀bù làwọn kílé tó lè bèrè sítáì yẹn lọ́wọ́ mi tó jẹ́ pọ́wọ́ Laitan ló ti wá ń bẹ̀rẹ̀. ẹ̀yin méjèèjì wà ní tíkẹ́ẹ̀tì lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tẹ́ bá dẹ̀ ti ríra yín ẹ máa pòṣe síra yín kí ló dé kí ló ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ kí n mọ̀ náà. wàá má dáa fún ẹyẹ mi wọn ṣoore ni mo ṣoore. oore ẹ̀dùnú oore kílà yín méjèèjì jọ ń ṣe fúnra yín tèmi ò mọ̀ sí àti pé ṣé téèyàn bá ṣèyàn lóore ṣé òṣè náà máa fi ń san orin náà ni ṣé bóyá kó appreciate ẹni eléyìí ò appreciate orin tó ṣe fún un so kí wọ́n lo orin ọ̀hún gan tí ẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìbílẹ̀ yìí fún mi. as in gbogbo spring things tó ń ṣẹlẹ̀ tí ń sú mi ìwọ náà wò tá a bá lálà pé òkú léèyàn kan nu wa a máa lálà pé èèyàn kan fẹ́ strangle èèyàn kan nínú wa as in ìwọ náà wo a lot of spring things tó ti ń ṣẹlẹ̀ ó ti sú mi àwa rè ilé ò gbà wá ọ̀nà ò gbà wá òun rèé ṣe mí sìn n ò ní fọkànbalẹ̀ bí kan ojú ti ń bọ̀ ọdún wọn la fẹ́ ṣe lè dà as in ó ti sú mi. ó sú èmi náà ó sú mi tí wọ́n á ní kò sú mi lọ́nu wọn pa especially kò Sọjí àti ìgbàwọ̀ àti ìpé bí apéyàn ńlá làkàlà nǹkan burúkú kan léèyàn kiri ṣùgbọ́n kò Sọjí yẹn ló dùn mí ju ó sú mi ọlọ́run tí wọ́n á ní kò sú mi lọ́nu wọn pa. tòótọ́ ni kò Sọjí dùn mí náà ó dùn mí gan nǹkan tí wọn náà dẹ̀ mọ̀ nìyẹn àmọ́ john tábàlì kàró dáadáa ìwọ gbọ́ngàn lè pẹ́ dáná as in ìwọ ló kórì burúkú náà ló gbé dìlò sí wa náà ọjọ́ tèmi ti gbèrú iṣẹ́ mi rèmi gbèrú dìlò fò báyìí wá ìwọ ló kó ṣìràn wa. wá ló ẹ fà yẹn náà má gbé yẹn wá o. kí má gbé kí èmi lọ ń dìlò sí wa kí nìkan tó ń bá mi sọ. látẹ̀mí mú dì wá pílẹ́tì wò sọ pé ò ṣe. nígbà tèmi gbé tèmi wá ṣé wò ó ṣe. bẹ́ẹ̀ mi ò sọ pé ìwé òṣè àjọ ṣé ni. ṣé tèmi wá kórì burúkú rẹ̀. àjọpọ̀ òbẹ̀ kọ́ ni wọ́n fún ẹ 50 bay wọ́n fún Sọjí 50 bay wọ́n fẹ́ mi 50 bay àjọ 50 bay náà sọ fowó. àjọpọ̀ tèmi náà fẹ́. so kí wáyé tó wá ń complain tó bá ti ṣẹlẹ̀ báyìí solution ni kò jẹ́ ká wá má gbé blame lèmi lórí ara òun sọ pé kíní kankan àkàrà tó wọ ibo ló ti rówó ẹ̀. ọ̀rọ̀ ìṣìwò ló sọ ó kì í bá sọ fún mi sí pé before your deal àkísà ni mo wá bí. àkísà kan ló ń wọ damask ṣé àkàrà tó wọ yìí ṣé rẹ̀ ló ń wọ̀ tẹ́lẹ̀. ara ló fẹ́ fò ṣìnà. lọ́dà kó fẹ́ tẹ́ wà á ṣáàjẹ́ ká wá solution sí kan tó ń ṣe torí mi ò fẹ́ kú o. ọ̀rọ̀ ṣe ń sọ yìí.
káàbọ̀ bàbá ọkọ mi. Ṣé àwọn kì í? Báwo ni? Ṣé ẹ ti jẹun ṣá? Bẹ́ẹ̀ ni ti jẹun. Ẹ ṣọ́. Báwo lè fẹ́ kí n ṣe kó sí problem? Kò sí problem. Anyway, ìgbà tẹ́mi náà ń bọ̀ láti ibi ṣe ń sin mo kàn ní kí n tún yà kí n get àwọn more baby things ẹ mọ̀ kálí fi kún ìtòsí wà lẹ́tẹ̀ẹ́tẹ̀lẹ̀ mo mọ̀ pé lọ́jọ́ kan ṣá àdúdìndì. Thank you very much. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Ewu irú bàbá ọkọ tí náà ṣọ̀hún náà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣèlérí tí ọ̀dẹ̀ kì í mú ṣẹ. Èyí ṣe tí yín ẹ̀dẹ̀ mú ṣẹ bẹ́ẹ̀. Ọlọ́run ò ní fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Thank you very much. Mo appreciate it. Ẹ̀yin láti dúpẹ́ lọ́wọ́. Èyí náà ṣèyàn náà ẹ ti really try gan ní live mi àtẹ̀gbọ́n mi. Ẹ dúró tiwa iṣẹ́ tá à ń sọ nǹkan tí ó bá ṣe pàṣẹ yín ni báwo ṣe fẹ́ rí iṣẹ́ náà. Ọlá yín náà la ṣe ń jẹ. Ẹ máa wọrí ikú tó yẹn. Àdúrà tá a máa gbà ń sí ni pé ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. Àsọkalẹ̀ àǹfààní. Báwo ni sí àwọn films mo kọ́ wá fún yẹn ṣé ẹ enjoy ṣá? Kókó tẹ̀ ẹ̀yìn mo enjoy wọn dáadáa. Mo àṣẹ pẹ̀ tí máa wo gbogbo ẹ̀ tán. Mo try. Tẹ́ bá dẹ̀ ṣe need more films kẹ́ sọ fún mi bí àwọn American films àwọn series bí àwọn tẹ́ bá dẹ̀ need music náà lè sọ fún mi kí n máa ń gẹ̀tẹ̀ especially tí wọ́n bá ti ń gbọ́ bí àwọn Tope Bali gospel music ní onílé máa ronú. Ẹ wo ẹ jẹ́ kí n ṣe wo ilé ìtọ́nà kí tó gbà mí. Ẹ ṣọ. Tí bá ti wò wọ́n tó máa sọ fún yẹn lè ra wọn mí wá. Ṣé ti gbọ́ thank you. Ẹ kì í gbọ́ àpò tí mo lè jẹ. Ok. Ẹ bá ń gbé wọlé. Ọ̀rọ̀ ẹ ṣe. Yes, Daniel. Ẹ wọlé. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́, mi ò bí amúlójú ìlú. Actually, ó possible kí ẹ má rántí ojú mi mọ́ bẹ́ẹ̀ sọ lóòótọ́. Èmi ni ìkan nínú àwọn tí ẹ̀yin àti ọ̀rẹ́ yín wá bá the last time. Ṣé bí èèyàn ṣe sáré gbàgbé yàn nìyẹn? Anyway, tẹ́ bá gbàgbé èmi á rán yín létí tí ẹ bá rántí àwọn guys tẹ́ wá bá sometimes ago ní àtọ̀rẹ́ yín wípé ká bá yín wú òkú ká dẹ̀ bá yín gérun orí ẹ̀ ìkan lára wọn ni mí. Kí ló wá ṣẹlẹ̀? Ṣẹ́rí wàhálà ti ṣẹlẹ̀ o. Ewu wàhálà. Láti bàtà ti bá yín parí iṣẹ́ yẹn as in strange things ti ń ṣẹlẹ̀. Ṣẹ́rí ọ̀rẹ́ mi Sọjí ó ti kú. Then ọ̀rẹ́ mi kejì náà tẹ́ bá rántí náà pé àwọn mẹ́ta ni wá ìyẹn John àárọ̀ yìí làkúnmí àtẹ́kọ́ dédé wà nílé ó ṣe collapse nìyẹn kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ló wà látàárọ̀ yẹn torí ọ̀nà mi náà wá ń rò dẹ́n pẹ̀lú àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí wa ni mo ṣe ń gbé kí wọ́n bá yín kẹjọ nítorí ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi nìkan làwọn parent mi bí dẹ̀ ṣe wà mú òun sí ẹ̀ lè afford láti jẹ́ kó fojú sunkún mi torí ọ̀nà mi ṣe ń gbé kí wọ́n bá yín jọ if there is any other way out tẹ̀ wá wọn pé solution ẹjọ́ jẹ́ ká lọ. ṣe bí gbé ti rí gbé kí lẹ tí wọ́n wá nínú ilé mi wọ́n ṣàti sanwó yín fún kí lẹ ń bá kiri báwo tó lè ṣe mọ bíbá. gbà tó sanwó iṣẹ́ fún yín kọ́ ṣé èmi náà bẹ́ẹ̀ ṣiṣẹ́ inú tá a fún ẹ kọ́ ṣùgbọ́n máa níbi kan tó mu lọ ẹbí tó mu lọ ẹ mu lọ mí náà lọ síbẹ̀ kọ́ lè fún mi solution mi ìfẹ́ kú so mú mi lọ síbẹ̀ jẹ́ kájọ lọ. àmọ́ ọ̀fẹ́ mi kọ́ ni mo gbéṣẹ́ fún yín náà ọ̀rẹ́ mi ló gbéṣẹ́ fún yín náà mo kàn tẹ̀lé wá síbẹ̀ ni. jóná ṣé torí kí mo ti ń respect ẹ ṣé torí kí mo tún àṣà tí mo mú bẹ́ẹ̀ sọ̀rọ̀ lóhùn rẹ̀ lẹ̀ òun bá mi sọ̀rọ̀ sí pé ṣègbọ́n ọ̀kan ló gbéṣẹ́ ṣèbọ́lẹ̀ ló gbéṣẹ́ fún wa jọ nígbà tó rẹ̀ gbéṣẹ́ fún wa ṣé kò kí ń ṣe iṣẹ́ ló gbé fún wa fine wọ́kọ́ ló mọ̀ wá ọ̀rẹ́ ló mú ẹ̀mú wa ìyànjẹ́ ló mú yànmọ̀ yá lè bẹ́ẹ̀ ṣiṣẹ́ mo wá bẹ́ẹ̀ sí pé nǹkan tó ní pé ká bẹ́ẹ̀ ṣe ó ti ń jáde wá lórí òun bá mi sọ̀rọ̀ òṣì ẹ wò tẹ́lá mú mi dé ibi tí mo sọ fún yín pé ibi tẹ́ múnú yẹn lọ anybody nínú ìlú kúrò ìbàdàn àgbàlùgbà láti gbé wá gbàdọ̀ torí wàhálà máa ṣẹlẹ̀ gan mo mí ní wá ni kẹ́ ẹ tẹ̀ dá mi lóhùn. ló bí n pé. ọlá ìtàn kí ló tó padà lọ sọ́dọ̀ bàbá ó gbé mi láti lọ ṣe àṣekágbé ètò tó kù. bí n pé ẹ̀mí ìlú mo fẹ́ sọ fún yín pé kò mẹ́nu kúrò ń bẹ̀ bó sọ láti ní dọ́là yín ò ní kí n lọ sọ́dọ̀ bàbá ó gbé ni ṣé ti máa lọ sọ́dọ̀ bàbá ó gbé ni padà láti lọ ṣe àṣekágbé ètò tó sọ
ṣé yẹn máa dá Ọláyínká mi padà jọ sọ fún mi kó lè dá padà ṣé wọn náà rí so mi ò lè lọ. Ọláìtàn àwọn àgbà ló pòwe wọ́n ní tọmọdé bá ń gégi nínú igbó àwọn àgbà ló máa ń mọ ibi tó máa ń wó sí. Bàbá ó gbé mi pè mí lórí aago wọ́n sọ fún mi pé tí ò bá padà wá ṣe àṣekágbé tó kù olódì ẹ̀ máa mú wèrè láti Èkó lọ sí Kánò jọ ọ̀rẹ́ mi. ṣórí gbogbo nǹkan tó ń sọ látẹ̀kùn mò ń gbọ́ mi ò lè padà lọ sọ́dọ̀ bàbá ó gbé mi nǹkan tó bá ń bọ̀ látòkè báyìí ilẹ̀ máa gbà ni dùgbẹ̀dùgbẹ̀ tó dẹ̀ mì tó ń mi ọ̀run jìjìjìjì báyìí tó bá máa jábọ́ kó jábọ́ kí gbogbo wa fojú rẹ̀ ṣé ìwọ ò mọ̀ pé bàbá ó gbé ni gangan láìda tí ń gbé nínú ọmọ ènìyàn tí wọ́n fi ń pọn ọmọ ènìyàn láìda ni tí wọ́n á sọ fún mi pé Yínká máa kú màá wá ṣe gbogbo òṣì tí mo ṣe màá ṣètùtù yẹn ni wọ́n náà sọ fún mi ṣé bí mo ṣe wáyé nsìn mo ti make up mind mi ò ṣe anything mọ́ nǹkan tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ṣó ti gbọ́. ọkọ̀ ẹ̀ lè kókó bí àkókúta. ọ̀rẹ́ mi jọ ṣàánú mi wèrè má dùn wò kú ṣe bí lọ́mọ. ọ̀rọ̀ yìí gbèrò ká ronú sí gan-an ọ̀rọ̀ tó ta kókó ẹni mojú ìsòkun ló mọ̀ ọ́ tú. ṣé gẹ̀ẹ́tì fún mi o ṣé fún mi o ìwọ ọmọ yìí wọ́n ní kò ṣí gẹ̀ẹ́tì fún mi ṣé ọ̀nà ọ̀dà ṣé ọ̀nà nílé mi òní mo nílé mi ní kò ṣí gẹ̀ẹ́tì tọ́gọ́ ṣì kò ṣáájú kan ṣé gẹ̀ẹ́tì ṣé gẹ̀ẹ́tì ṣé gẹ̀ẹ́tì fún mi ṣé gẹ̀ẹ́tì fún mi. kí ló dé tó pẹ̀lú ìgbà ẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ẹbí àti ẹjọ́ sọ̀rọ̀ nílé ni ó kò bẹ̀rẹ̀ sí ní ṣe gógógó ni mo ṣe pẹ́ lórí aago. wọ́n ní kò ṣí gẹ̀ẹ́tì fún mi ní ṣírò wá. ṣé torí ẹ̀ lọ ṣe wá tìmọ́lé kí ló ṣẹlẹ̀. bá mi sọ fún pé mo ní pé kókó ṣí gẹ̀ẹ́tì. kí ló dé tó tìmọ́lé bá ọ̀dà ṣí gẹ̀ẹ́tì fún kó jáde náà. ṣé ó kù ṣẹ́jú kan mo tó fún látàrọ ó kù ṣẹ́jú kan. tí ẹ̀ jẹ́ kó jáde náà ká gbọ́ta inú ẹ̀ náà. Fẹ́mi ṣé o mọ bó ṣe ṣe náà. ṣí gẹ̀ẹ́tì fún mi mo sọ fún látàrọ ó kù ṣẹ́jú kan ìṣẹ́jú kan ló kù o ìṣẹ́jú kan ló kù o ní kó ṣí gẹ̀ẹ́tì fún mi o. ṣígẹ̀tì fún mi kúbọ̀ sí omi tí ó jẹ́ pé mo mà kó sàjó òyìnbó ń dún mi àdúgbò sọ pé ó yà lọ sí ibùdó sọ pé olúwa ibo èmi tó jẹ́ pé mo máa dún àkókò máa sọ àlàntà fún wọn. láìtọ́. ọ̀nà ya méjì kí ni ká ṣe. àsìnwín agónìgàn kò yẹ ọmọ ènìyàn o. pàǹlà ṣe kí ṣáìṣàìṣàì. kí ni ìfọwọ́ ẹ̀rí ni. Ṣé Ọláyínká? Ọláyínká kọ́ Ṣùbẹ́rù ni. Torí ẹ̀ náà ni Ṣùbẹ́rù. ọ̀nà ya méjì kí ni ká ṣe. àsìnwín agónìgàn kò yẹ ọmọ ènìyàn o. pàǹlà ṣẹ́gi ṣáìṣàìṣàì àbùkù ni o. ọmọ ìní wèrè kan lórí. ọmọ ènìyàn wèrè ni o. ó ní òun ọmọ Ọláyínká ó mọ òun ní òun ọmọ Ọláyínká Ọláyínká nítorí Ọláyínká náà ni. Ọláyínká mi ó fẹ́ gba Ọláyínká mi kí ló ṣẹlẹ̀ olè ni ó fẹ́ gba Ọláyínká mi. Ọláyínká kọ kó rẹ̀ lọ́jọ́. ló ṣe olè alẹ̀ mọ́ mi máa fọ́gi mọ́. ẹ gba lóògùn wèrè máa ń nú ẹ sí. ó lè nà mí á nà ẹ jù. má lọ́jọ́. òyìnbó ṣe rí ìwọ ń tiẹ̀ ìwọ fẹ́ gba Ọláyínká ó fẹ́ gba Ọláyínká máa nà ẹ ọmọ kékeré tó ti ń ṣèranù ọmọ òṣì orí bó ṣe rí nǹkan náà dàbí smego àfẹ́ ní. olè. ọ̀nà ya méjì kí ni ká ṣe. àsìnwín agónìgàn kò yẹ ọmọ ènìyàn o. pàǹlà ṣẹ́gi ṣáìṣàìṣàì àbùkù ni o. ìyá ọmọ ènìyàn a ó ti ṣe sí i.
Laitan. Kí ló ṣe ẹ́ torí báyìí? Aláyínká mi. Kí ló ṣe mí báyìí? Aláyínká torí àná ni. Torí tèmi náà ni. Mo ló ṣe rí báyìí. Ó fẹ́ káwọn èèyàn máa sọ pé torí tèmi ló ṣe rí báyìí. Báyìí. Ṣé o pé mo ṣe rí báyìí mi ò lè fẹ́? Ṣé wàá fẹ́ mi? Ṣé wàá fẹ́ mi? Ṣé wàá fẹ́ mi? Màá fẹ́ ẹ tó bá ti wà ókè màá fẹ́. Wo mo promise ẹ ṣó yẹn sìn màá finance lẹ̀ fún ẹ but you have to be okay mi ò lè fẹ́ báyìí náà o kò fẹ́ sọ mí lẹ́nu ni o máa jẹ́ kí gbogbo èèyàn máa rò pé lórí tèmi ló ṣe di báyìí. Ọláyínká ni ṣe nítorí ẹ̀ náà ni àbí èmi fine girl fine looking good fine girl looking good fine girl torí Ọláyínká mi náà ni fine girl ni mí náà àbí mi ò jẹ́ fine girl ni èmi fine girl ọmọ tó pọ̀ ọmọ tó chan ọmọ tó fine girl looking fine you know Ọláyínká mi o kí ló fẹ́ máa ṣe bí kí n máa lọ sí estate mi náà you know. Ẹsẹ̀ mi máa dá kẹfẹ́ mi o. Ọ̀nà ya méjì kí ni ká ṣe. Àsìnwín agánigàn kò yẹ ọmọ ènìyàn o. Pàǹlà ṣẹ́gi ṣáìṣàìṣàì àbùkù ni o. Kò yẹ ọmọ ènìyàn a ó ti ṣe yìí sí. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Ó dà bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Ó dà bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Ó dà bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Ó dà bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Ó dà bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Bọ́sílẹ̀. Bàbá bọ̀. Àsìkò ti tó. Kúnlé ṣó mọ́ ni. Kí ló ṣe? Ta ni? Girlfriend ìyàwó àfẹ́sọ́nà bọ̀dá mi Yinka ní sátẹ̀lẹ̀ kó tó pọ́n pàdé àǹtí. Kí ló wá ṣe báyìí? Kí ló wá ṣe lè? Àsìkò ti tó. Àsìkò ti tó. Kí ni kó ló yẹ èso? Èmi ni. Ní kí ni? Èmi náà ni. Àìlówó lọ́wọ́ mi, ayé pàkádàrà mi dà. Wọ́n fi owó wọ́n fi ra ìfẹ́ mi. Ṣebí wọ́n ní owó kì í ra ìfẹ́ ni. Wọ́n máa fi owó ra ìfẹ́ tèmi. Mo gbọ́dọ̀ ní owó yìí ni o. Àìsí nílé mi, wọ́n gúnyàn mi kéré. Mi ò sí lọ́jà, wọ́n pa ìsọ̀ mi dà. Wọ́n torí pé mi ò lówó, wọ́n á gba ìfẹ́ mi. Gbogbo ọ̀nà nǹkan tó bá gbà báyìí ni mo máa fún láti ní owó yìí. Mo gbọ́dọ̀ ní owó yìí ni. Kódà kó ní pé wọn ò rí nǹkan tí wọ́n lè fi ṣe tán pé nǹkan ara mi báyìí ló kù láti fi ní owó. Mo ṣe tán láti fi sílẹ̀. Ṣé pé mi ò ní owó yìí ni? Wọ́n fi owó wọn fi gba ìfẹ́ tèmi. Ó gbà tó jẹ́ pé olówó láyé mọ̀. Mo gbọ́dọ̀ ní owó yìí o. Níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn èèyàn gan tó wá sílé ayé tí wọn ò ní owó bí ẹni pé wọ́n wálé ayé asán ni. Kí ni àǹfààní mi? Mi ò lówó. Ọláìtàn má gé mọ́ bọ́rọ̀ ṣe wá rí gbogbo nǹkan tó ń sọ látẹ̀kùn ti yé má wòrò ṣùgbọ́n máa ń mú ẹ dọ́dọ̀ bàbá kan bàbá ó gbé mi lọ́n pè ìwọ ṣáà ti ṣe báyìí ó gbóná gan bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà. gbogbo nǹkan tó fẹ́ pátá ló máa ṣe fẹ́ ṣe bó fẹ́ lówó ni ọ̀rẹ́ mi ṣe báyìí wàá ní owó yẹn ṣáà má wòrò ṣùgbọ́n.
ìgbésẹ̀ máa ń mú mi. ṣebí mo ní kò fọkàn balẹ̀. ìdàtún ni. bàbá mo fẹ́ ní owó tó ń dẹ́rù bowó owó tí ń pe olówó ránṣẹ́ owó tó yẹ pé máa mìlú títí báyìí kọ́ni kí ló dé o kọ́ni owó ló ń bọ̀ báyìí mo fẹ́ pe owó ránṣẹ́ mo fẹ́ dójú ti òṣì mo fẹ́ dójú ti gbogbo àìní mi tó yẹ yín owó ti wọ́ mi lẹ̀ gan bàbá o mo fẹ́ ní owó gidi gan níṣẹ́ ti gbọ́ ẹjọ́ ẹ ṣàánú mi bàbá mo fẹ́ ní owó yìí o owó gidi owó tó ń dẹ́rù bòṣì owó tó ń pe owó ránṣẹ́ ó yẹ yín bàbá owó bẹ́ẹ̀ ni mo fẹ́. ẹ dákun kí ló kọ ẹ. Ọláìtàn ni. Ọláìtàn olóòfẹ́ lówó ìwọ̀n ò lè wò mí torí kíyà má bàa jẹ ni la ṣe ń ṣòwò ọ̀rọ̀ ó ti lówó. bàbá dàbí nǹkan tí mò ń sọ yìí kò tí ì yé mi ṣàfẹ́ lówó ṣá mo fẹ́ kí ajé kó fi ilé mi ṣe bùgbé mo fẹ́ kí owó máa bá mi rìn kó máa bá mi gbé mo fẹ́ kí n máa pe owó wọn báyìí kí n máa pè wọ́n ṣẹ́ ibi tí n bá fẹ́ darí owó sí owó máa lọ lọ́tún lọ́sì ẹ̀wù mi ṣàfowó ṣá owó bẹ́ẹ̀ yẹn owó gidi gan bọyìn tó máa mi. ẹ Láìtàn ní sùúrù. kí ló fi ń sí ebi ọmọ ìjọ òde ilé kú oúnjẹ wọn àrùn sọ̀rọ̀ rẹ tó mú ọ wá kò ṣàlàyé bí mo ṣe jẹ́ fún ọ ni. ó kàn ń gbọ̀n ṣé mi ti mú wá sọ́dọ̀ bàbá ó gbé mi mú mọ́ kọ́ tí mo ṣe ní sùúrù gbogbo nǹkan tá a fẹ́ ni bàbá yìí máa ṣe fún wa. èmi ò farabalẹ̀ èmi mò ń bọ̀ sọ̀rọ̀ èmi ò kò mẹ́kí ajé mu dábàá ọ̀gbìn èmi agbógbémi ńlá kí ló ń ṣe bí ọmọ ejò yìí fọ́fà balẹ̀ ó ṣéwu lóko ló ń gà fi gìrì àparò ó pé ó fẹ́ lówó di dandan kó o lówó owó ti bẹ̀rẹ̀ sí wọ́ wà kó o bá mu wájú rẹ̀ bá owó ló máa rí kó o máa wẹ̀yìn owó ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ àti lówó ni sọ̀wárí ń tà sí rè tó wọn fi di ìwòyí ọ̀la kó o yọ sí mi gbogbo ètò tí ń fi ṣiṣẹ́ náà yóò ti wà ńlẹ̀ kò séwu oya máa fa mọ́ra owó rè máa fa mọ́ra ọ̀kárì ó ti lọ. àtọ̀kọ́kọ́ àtòréré ọmọ bíbí inú ayé ni wọ́n mo wọ̀ kọ́kọ́ ayé títí ọ̀kọ́kọ́ ayé òpin mo wò réré òpin tó wọ́n ní dúdú báyìí níjọba ńlẹ̀ mọ́ dúdú pẹ̀rẹ̀ níjọba ńlẹ̀ pẹ̀rẹ̀ òdúdú pọ̀ mọ̀ rẹ̀ níjọba ńlẹ̀ mọ́ tẹ́gun kí dúdú ó lọ kí mọ̀lẹ̀ òde wò ó Láìtàn lóbi tó bá dé òun a ti débi tí olóògùn ti ń gbé sà. tó o bá rántí ọ̀rọ̀ tí mo sọ fún ọ ńgbà tá a kò lé awo wípé iṣẹ́ tẹ́lẹ̀dà rẹ̀ rọ̀ mọ́ tẹ́lẹ̀dà rẹ̀ pé tá a bá ti ṣe fún ọ owó ò mọ wọlé wọ wá ayọ̀ ó máa wọlé tọ̀ wá ìdùnnú àìkúbalẹ̀ ọ̀rọ̀ yóò máa jẹ́ tiẹ̀ wò mí wò ìsọ́nà wà rèé o. torí o wà dárúkọ ẹni tí ìwọ nífẹ̀ẹ́ sí jù sínú gbáyì bó bá ti dárúkọ rẹ̀ owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé. ẹ ń bàbá ẹni tí mo nífẹ̀ẹ́ jù torí ẹni tí mo nífẹ̀ẹ́ jù náà ni mo ṣe wá ṣe oògùn owó yìí ẹ jọ̀ọ́ bàbá ṣé nǹkan kan ò ní ṣe torí pé mo nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí. kò sóhun tí ó ṣe é tí ẹni pé kò sáà ti dárúkọ rẹ̀ sínú gbọ́ ọwọ́ mi tó bá ti dárúkọ rẹ̀ àbùsébùsè ṣèbí nítorí pé onífẹ̀ẹ́ rẹ̀ náà lè ṣe wá ṣe tó bá dé ẹjọ́ náà ni. bàbá ṣó dá yín lójú pé nǹkan kan ò ní ṣe. kò sí ewu lóko ló ń jà bí kiri ẹ̀párò èmi òkòkò mẹ̀kí ajé mu tábà oògùn àná òun tó ìbò nílò ìbò níṣẹ́ bó ṣe dúmọ́ ní. èmi ni wọmi bó o bá ti dárúkọ rẹ̀ sínú báyìí owó ti dé tiẹ̀. kí ló kọ rẹ̀. Yínká ló ń jẹ́. Yínká ló kọ rẹ̀ ó yá gbà ọmọkọ ìyá rẹ̀ ó wàá pe Yínká àtorúkọ ìyá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó pè sínú gbọ́ ọwọ́ rẹ̀ ó yá lórí ìkúnlẹ̀. Yínká ọmọ àbẹ̀ní Yínká ọmọ àbẹ̀ní Yínká ọmọ àbẹ̀ní torí owó ló ṣe gba ìfẹ́ mi lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n rí owó láti fi gba ìfẹ́ mi padà. àṣẹ. kí padà kó nífẹ̀ẹ́ mi ju bó ṣe nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ lọ. àṣẹ. ó tó ó yá gbé kalẹ̀ ó yá dìde ó yá máa lọ ó gbúdọ̀ wẹ̀yìn o. ó yá máa lọ wọ́n bọ̀ lọ́nà tó ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágogo dẹ́ ẹ̀yin arógbó aṣọ má balẹ̀ ẹ̀ ṣé mo dúpẹ́ o ẹjọ́ ojú mi ṣe o. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o.
bàbá mo lè ṣàlàyé fún yín o mo sọ fún yín pé mi ò fẹ́ kọ́ Ọláyínká kú ẹ̀dẹ̀ sọ fún yín pé kò ní kú ẹ̀dẹ̀ sọ fún yín pé kò ní kú Ọláyínká ti kú. ó pé Ọláyínká ti kú. ó ti kú. ó ti dáṣẹ́. bẹ́ẹ̀ ni ó ti kú. wo mi ọ̀nà owó rẹ ṣẹ̀ṣẹ̀ ṣe ni ó ti bẹ̀rẹ̀ sí ní dolówó báyìí. tí wò mọ̀ pé iṣẹ́ tá a ṣe fún ọ ẹlẹ́dẹ̀ Ọláyínká la rọ̀ mọ́ iṣẹ́ tá a ṣe fún ọ ó sì ti jáṣẹ́ òun owó ti di tiẹ̀. bàbá ìkà máa níyìn o pẹ̀lú bí mo ṣe bẹ̀ yín tó pé mo fẹ́ kó kú torí Ọláyínká náà dé mo ṣe ṣògo owó yìí o Ọláyínká tí wàá kú sí kí ni mo fẹ́ fọwọ́ ṣe kí ni mo fẹ́ fọwọ́ ṣe báyìí sí. ìkà níyìn ìkà àgbàjọ níyìn àgbà. sẹ́ẹ̀mì oje ní sí ọ ṣé sùn máa fún ọ kan tí ò ní fi pàpọ̀ mi lọ́wọ́ rẹ̀ sọ fún mi. àbí ń gbowó abámi tó ní kí n bọ̀ sọ̀gbọ̀ owó sẹ́mi gbígbé owó sẹ́kù lé ilé mi ni sọ fún mi a sì wá ṣe iṣẹ́ náà tán báyìí owó ti wá dé ó sì wá sọ̀rọ̀ wo mi sọ̀rọ̀ owó tí ń bọ̀ yìí tí ń bọ̀ dẹ̀dẹ̀ yìí owó tó jẹ́ pé ìṣẹ́gun alára rẹ̀ yóò jẹ yóò kù sídìí rẹ̀ ni. mi ò fẹ́ owó náà mọ́ mi ò fẹ́ owó ṣí o owó burúkú ṣé mi torí Ọláyínká ni mo ṣe jẹ̀gọ́ owó nísìnyí mi ò rí Ọláyínká mọ́ ṣé màá máa dáhùn owó ṣì kan ni mo ò fẹ́ owó yín o mi ò fẹ́ owó ṣì kankan mọ́. ó kù báyìí nìbọn rò bẹ́ẹ̀ ni n ta ṣe ó sì wà. kí tún ni. ṣebí wọ́n ṣáà ti sìn. kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú ìtò wà lẹ́yìn bàbá. jẹ́mi náà jẹ́ wọ́n ti sìn. wọ́n ti sìn. sórí ojú oríire ibi tí wọ́n sin Ọláyínká sí ìwọ lọ bẹ̀. ó lọ rí wá bó ti járun orí rẹ̀ wá bó bá ti járun orí rẹ̀ wá òun là á fi ṣe àṣekágbé ètò tí gbogbo ohun tó ń rùn lẹ̀ tí ó fi kásẹ̀ lẹ̀ ó bọ̀mọ̀ lówó lọ́n tiẹ̀ ó bọ̀mọ̀ jẹ́ tiẹ̀. kí ló fà irun orí Ọláyínká wá bàbá ìkà mà níyìn o ṣé tó yẹ tẹ́lẹ̀ fún mi báyìí sí ẹ pé èèyàn tó tún ní kí n lọ fa irun orí ọ̀wẹ̀ ìkà ní ìkà. ṣé o fẹ́ gbọ́ sórí tó o bá ti ṣe ohun tí mo ní o ṣe ó léwu o kò sí ẹni tó máa ṣètùtù alákọ̀ọ́kọ́ tí ò ní ṣàṣekágbá rẹ̀ tó o bá ń ṣe ó léwu o. ìkàgbà ní ẹgbẹ́ ojú àṣekágbá kan àṣetò ní. lẹ́tọ̀ ọ̀lẹ́tọ̀. SOG àrà ọmọ ayé ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ ní èmi mú iṣẹ́ kan wá ní àwọn ilé dẹ̀ máa san oṣù wa gan lọ́wọ́ ó ṣí ọ̀dà ó gbọ́ ọmọ ẹ̀jẹ̀ bí wípé jáwọn sí bó ṣe ń lọ. ẹ̀yin guys ẹ jọ iṣẹ́ kékeré kan la kò fẹ́ gbé fún yín afẹ́yẹ́ kẹ́ bá wa wú òkú kẹ́dẹ̀ bá wa fa irun orí ẹ̀ lásán là nídìí. ṣé ẹ máa ya wèrè ṣé ọmọ bá mi ṣe yín tó bá tà níbi kán wá rán yàn kán wá báyé àwa jẹ sẹ́yìn ilé ẹ̀yin obìnrin lásán lásán ló máa rán wa ó dà pé ń ṣe eré àbí. nígbà tí mo ṣe ń wò yín orí yín ti yí dànù so káwa bá yín wókù àbí ká lọ fárun orí òkú kó máa lé wa kiri àbí ẹ ti ya wèrè. bí n pe oúnjẹ ojú ayé tí n bá wọn pè é iṣẹ́ báyìí ó mú bá bọ̀ ní mi ò ní múra sọ́dọ̀ àwọn pàdé mi. kí ló dé ilé mi ìfẹ́ yẹn mo fẹ́ máa dojú ayé mi ìfẹ́ o. mo ní ìdè gan ni mo ní ìdè wà important sí life mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bá mi ṣe torí Ọlọ́run. bó ṣe ń sọ̀rọ̀ ń sìn tó kàn ń pariwo tó ń la mẹ́rin ó dáa ṣó lè sọ 150,000 fún wa ní tábàlà fẹ́ gbà. ìyẹn ti pọ̀ jù náà ẹ wo ṣe fún wa náà. máa sọ ìjọ torí Ọlọ́run ní sùúrù láì tó tẹ̀ sí ní sùúrù. ṣé o ṣì èrè kí ló kún ẹ náà ṣó sọ pé o lè san. ẹ máa sọ. tó bá ti máa san kò sí wàhálà. tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ bí wọn ká gba dátà ẹ. ohun kan tó ṣẹlẹ̀ ni máa gba orí dátà yẹn àbí bí n pé. ní wàhálà nàìjíríà lọ́la. èmi ò fẹ́ yẹn o owó gangan mo fẹ́. fìyẹn lẹ̀ bá ń jí ṣé mò ń sọ fún mi ní fún ẹ lófo náà mo ṣàmùṣẹ wa àti máa gbà wá. èmi ń bọ̀. ẹ ṣe gan. èmi ń bọ̀ sẹ́. bí ilé bẹ̀rẹ̀ ṣẹ́ láì rówó o. wàásù náà wàásù. àwọn mi lè bẹ̀rẹ̀ ṣẹ́ láì rówó o. àmà ṣe ní gbogbo hàn. ọ̀rọ̀ yìí gbèrò ká ronú sí gan-an ẹni gbìmọ̀ tẹ̀
nígi ọ̀tẹ̀ ń yálù ọ̀rọ̀ tó ta kókó ẹni mojú ìsòkun ló mọ̀ ọ́ tú. bọ́mọdé bá pẹ̀kú àdájẹ́ bọ́mọdé bá pẹ̀ràn àdájẹ́ ọjọ́ tó bá pàrọ̀ gidigba àgbéká òbí ẹ̀ mọ́lé. bọ́mọdé bá pẹ̀kú àdájẹ́ bọ́mọdé bá pẹ̀ràn àdájẹ́ ọjọ́ tó bá pàrọ̀ gidigba àgbéká òbí ẹ̀ mọ́lé. mi ò ní lọ ṣe mi ò ṣe àṣekágbé ètùtù kankan mi ò ṣàṣekágbá kankan mọ́ mi ò ṣe. Ìyàwó mi dìde. Ìkúnlẹ̀ abiyamọ. Èèyàn máa lé o, kúnlẹ̀ wà wáyé mi lókè. Àtìkọ́ ti tó. Ìyàwó mi pẹ̀lẹ́. Ẹ jẹ́ mú wọn wọlé. Wọlé madam. Ayé o. Ayé máa ní ká o. Ọ̀gá mi. Láyé kì í pamọ́ aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa. Àdìsí lọ́rọ̀ ayé Olúwa nìkan ló yé. Olúwa máa fọ ọmọ wa dẹ páńpẹ́ fún wa ọmọ tá à ń torí ẹ̀ jìṣẹ́ jìyà ohun tá a bá ní sọ́mọ ní ojogún ẹ̀ bódọ́là ojú kòkòrò ohun àìní sùúrù ní mú ìkánjú ọ̀la ká rọra ṣe. Ohun àṣeláyé kì í pamọ́ aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa. Àdìsí lọ́rọ̀ ayé Olúwa nìkan ló yé. Ìtàkùn láyé omi lènìyàn bódò bá ṣàn wá lápá ọ̀tún tí kan tó ṣàn wá lápá òsì ó níbi tí wọ́n ti pàdé o ìpàdé odò méjì lórí àpáta ariwo ńlá ni. Ohun àṣeláyé kì í pamọ́ aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa. Àdìsí lọ́rọ̀ ayé Olúwa nìkan ló yé. Ẹni kú pẹ̀lú ẹni tó sọnù wọ́n á pàdé níjọ́ kan wọ́n pàdé lójú ayé wọ́n lè pàdé lójú ọ̀run ìpàdé ara ayé pẹ̀lú ara ọ̀run wàhálà ńlá ni. Ohun àṣeláyé kì í pamọ́ aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa. Àdìsí lọ́rọ̀ ayé Olúwa nìkan ló yé. Bí ìwọ bá ṣe rere ara kì í wá yá ọ.